auzubillahi minash-shaytanir-rajim bismillahir-rahmanir-rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo ìgbà tẹ́ bá ń wò mí. May God continue to bless you. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, mo dúpẹ́ o, mo dúpẹ́ gidi gan ni. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Thank you very much. Alhamdulillah, mo dúpẹ́. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ọlọ́run á ṣe kí ni á help yín. Ṣé ẹ wà pa ẹ̀yin tèmi? Títè ní ìbéèrè ló bá dé o, ìbéèrè ló bá dé. Àmọ́ ká tó di pé mo ṣe ìbéèrè náà, ẹ dákun. Announcement kékeré mo ti sọ ní fídíò kan jọ̀wọ́ náà pé bẹ́ẹ̀ bá ṣe jù sí mi nínú bọ́ọ̀sì mi, ó ní màá ṣe máa dá yín lóhùn. So yé yín pé ó ní màá ṣe máa dá yín lóhùn. So arákùnrin kan ó lóun ọmọ 36 years. Ó ń wá ìyàwó. Àwọn tí wọ́n dẹ̀ rí pé ìrìn àjò yẹn ó bọ́ sí success, wọ́n ti wà ní ìkàlẹ̀. Ó lóun fẹ́ ọmọ mùsùlùmí tó jẹ́ Yorùbá from 25 to 31 years. Tó wà religious, tí ó jẹ́ pé àwọn ó jẹ́ supportive fún ara àwọn. Ìwọ tí o bá rí pé o meet criteria tá a kà kalẹ̀ yìí, dákun kàn sí mi ní orí WhatsApp number. Ní kẹ́ ẹ pè mí, ẹ fún mi ní message mi, I will get back to you, inshallah. I will get back to you. So bí wọ́n bá ṣe jù sí mi, lèmi ó ṣe máa mú wá fún yín. So to the main business of today, a kú ìpalẹ̀mọ́ àwẹ̀. Ó bá wa ní ayọ̀ àti àlàáfíà. Ìpalẹ̀mọ́ àwẹ̀ òun ló mú ìbéèrè yìí wá, tó dẹ̀ a mọ̀ pé ó affect lot of people. Ọmọ kan, arákùnrin kan, ó ní ọmọ kékeré lòun. Yes, ó lè problem lè mọ̀ mú ẹ̀mí dání, àmọ́ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń bà á lọ́kàn jẹ́, tó dẹ̀ fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ bá òun dá sí. Mo fẹ́ kẹ́ bá mi dá sí, k'Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ láti bá mi dá sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí, ẹ bá mi drop it ní comment box, please, I beg you. Ó ní gbogbo alẹ́ṣẹ̀ k'Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. K'Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bí mo ṣe jókòó ìgbọ́ lọ sọ pé ìwọ ẹlẹ́ṣẹ̀ ní ara. Ọlọ́run ló mọ ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run ló mọ èèyàn tó mọ́. Ó ní òun ti fún ọmọbìnrin kan lóyún. Ó ní òun ti fún ọmọbìnrin kan lóyún. Àwọn òbí rẹ̀ wọ́n sì ti transfer rẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ó ní ṣó ní ẹ̀tọ́ kó dáná fún un nínú àwẹ̀. Ṣé ẹ mọ̀ pé already ó ti fún lóyún, ó ti ń gbé lọ́dọ̀ rẹ̀, definitely wọ́n ti ń dáná fún ara wọn already tẹ́lẹ̀. Àmọ́ torí wáàzí àtọ̀rọ̀ tó ń gbọ́, òun ni kíní tí wọ́n á fi jẹ́ kàyéfì fún un pé wọ́n mọ̀ sọ pé ṣẹ̀ ni. So yẹn ó dẹ̀ sọ wípé òun ò ní owó láti ṣe nǹkan orí ẹ̀ báyìí. Ó wá ní ká là ń lọ́yẹ. Ọ̀dọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn òbí ọmọ tó fún lóyún, àwọn ni wọ́n tì sí ọ̀dọ̀ rẹ̀ kó wá mọ́ gbé ní ọ̀dọ̀ rẹ̀ o. Kì í ṣe pé ìyá rẹ̀ àti bàbá ọmọ yóò mọ̀ sí o. Ó wá ní ṣó lẹ́tọ̀ọ́ fọ́mọ náà, nítorí ó sọ wípé ọmọ náà sọ wípé kò lẹ́tọ̀ọ́. Ọmọ náà sọ pé mo rò pé ọmọ ẹlẹ́sìn lọmọ náà, àmọ́ k'Ọlọ́run má jẹ́ kéṣù mú wa. Ọlọ́run má jẹ́ kéṣù mú wa. Ọmọ yẹn wá sọ pé kò lẹ́tọ̀ọ́ fa kó ń dáná fún Islamically tó bá mọ̀ pé òun fẹ́ gbàwẹ̀ sí Ọlọ́run ọba rẹ̀. Ẹ dákun ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sí. Bí ọmọ yóò ṣe gbégbà, ẹ bá mi dá sí. Ẹ dákun ẹ bá mi dá sí. It may look like small, àmọ́ ó wà important. Ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí kí n tún wá fi àkókò ìkípí tẹ̀síwájú kú mọ́ pé èmi mo ti sọ wípé ọkọ àti ìyàwó ni mò ń kọ́, mi ìdẹ̀fẹ́ hypocrite tó yé yín. Nǹkan tọ́lọ́run bá ti pè ní haram, ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé haram ni. Ẹ mọ̀ pé haram ni. Ẹ exploit within èyí tó jẹ́ haram. Èmi à ń so igi ní bíbáyìí, à ń so igi. Èmi on point by two, èmi ò tú igi. Èmi ò tú igi. Àmọ́ Ọlọ́run ti sọ fún ẹ̀yin ọkùnrin pé ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá máa ṣe láyé yìí, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Ìbálòpọ̀ tí à ń pè ní hana ni mò ń sọ. Èmi ò sọ wípé kí o lie down back by back pẹ̀lú ìyàwó rẹ̀ kó o wọ ibi tó yẹ kó o wọ̀. Èmi ò sọ wípé ẹ̀ṣẹ̀ nìyẹn. Èyí tí wọ́n pè ní hana níjọ̀wọ́ o lè mí pè ní ẹ̀ṣẹ̀. Táwọn kan fẹ́ mọ̀ sí mi gbọ́, kò bá àmọ́ jẹ́ ìyàwó rẹ̀, o ò ní ẹ̀tọ́ láti ṣe hana pẹ̀lú ìyàwó ẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé Ọlọ́run ò ní fojú rere wo ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ wípé feed ẹni wàá mọ̀ wà níwàkuwà.
so mo wá fẹ́ fi eléyìí náà mo fẹ́ fi já obìnrin yẹn ní etí pé nínú àdìtì kan tí reported by Buhari and Muslim wọ́n sọ wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó dá àwọn méjì kan wò pé kí wọ́n wá wọn náà àwọn kan rẹ́dì láti wọ̀ àwọn kan wọ́n sún sẹ́yìn Ànábì wá bí wọ́n pé ṣé tó bá ní kí wọ́n wọ náà sàánú wọ̀ náà so nǹkan tẹ́ bá mọ̀ pé ó lè mú yín wọ náà ẹ chẹ́ẹ̀kì ẹ sọ fún wọn pé àràmù ni ẹ sọ fún wọn pé àràmù ni ẹ pe àwọn àgbàlagbà tó wà ní ẹ̀gbẹ́ again wọ́n dẹ̀ ti sọ wípé keep your husband affair secret so gbogbo ẹ̀ ó gba ọpọlọ òun ló jẹ́ kí èmi deliver ọ̀rọ̀ mi pẹ̀lú ọpọlọ níjọ́ yẹn ìwọ obìnrin tó rí pé obìnrin yìí ó dangerous àràmù ni tọ̀ ìyá rẹ lọ ìyá rẹ mọ lè mọ́mù tó máa pè so yẹyìn àwọn ò tú yìgì o àwọn aṣọ yìgì ni síbẹ̀síbẹ̀ ọkùnrin náà lọ̀rọ̀ yìí bá wípé desire limit tọ́lọ̀ fún yín desire limit tọ́lọ̀ fún yín ẹ mọ́ lọ outside ibi tí gá ti ń jáde ẹ fi lẹ̀ this is on point by 2 using my words to help others. Bye for now. Alhamdulillah rabbil alamin. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Ó dàbọ̀.